í ṣe ọmọ àlè. Ẹ wò ó, ẹ wo àwọn ọmọ tí wọ́n bí níbí níran. Mo ní ní tèmi mi ò jẹ́ báwọn péjọ ọ̀tẹ̀. Mo ní ní tèmi mi ò jẹ́ báwọn síbi àbòsí. Ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́. Ẹ wo àwọn ọmọ ọkọ, àwọn ọmọ ìran aládé tí à ń pè yín ní ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ kóòtù àjíire bí. I'm highly proud. I'm so proud of you. I'm too proud of you. I keep telling you one thing. If you like, take it. If you like, don't. I won't force you. But one thing is very certain and remain. Ọmọ bíbí inú ọmọ Dara tá ń pè ní Dara Talk Show. I love my race. I love you all. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire bí, lọ́kùnrin, lóbìnrin, nílé, lóko, lẹ́yìn odi, ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Èyí tá ṣì lóyún ẹ̀ sínú, èyí tó ń rá nílẹ̀lẹ̀, èyí tó ṣẹ̀ṣẹ̀ ń jókòó, àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ ń gbé ẹsẹ̀ ni. Ẹ̀yin ìyá mi tẹ́ ti dàgbà, tẹ́ ti darúgbó, tọ́jọ́ ti dalẹ̀ ẹ̀yin bàbá mi. Ẹ̀yin tá jojójú mate, ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin àbúrò mi lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin tí mo lè bí gẹ́gẹ́ bí ọmọ, tí ẹ jẹ́ ọmọ kóòtù òjíire bí. Bọ́n bá pè yín níbi kan, ẹ ń bá kíní kan jẹ́, ẹ ń ṣe gbá kan, ẹ ń ṣàwo kan, ẹ jẹ́ kí wọ́n lọ mú ìran tí wọ́n wá. Tí àwọn kan bá ń sọ wípé ẹ̀yin ọmọ kóòtù òjíire bí, ìyẹn ọmọ ọkọ nù wá ni mò ń sọ mi ìsọmọ àlè o. Òòṣà mi òòṣà. Tí wọ́n bá ṣe pé ẹnu yín òkò, ẹ̀ẹ̀dá, ọ̀bàyéjẹ́ ni yín, ẹ̀ẹ̀kúrú, ẹ̀ẹ̀ga, ẹ̀ẹ̀dúnbẹ̀. Èmi ọmọ bíbí inú ọmọ Dára máa sọ wípé bẹ́ẹ̀ ni ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Tẹni ni tẹni, tàkísà ní tàtàn. Ìran tí olú ọ̀run olódù ọmọ àrè tó dá mi mọ́, tó pín mi mọ́, òun ni ìran ọmọ kóòtù òjíire bí. Èmi ò ní bá wọn sí níbi ìbàjẹ́ yín láyéláyé. Èmi ò ní bá wọn sí níbi ọ̀tẹ̀ yín láyéláyé. Mo ní èmi fúnra lára mi. Mo ní mi ní bá wọn sí níbi ìbàjẹ́ yín. Àti dá yín ni mo máa wá. Ìdùnnú yín ni mo máa wá. Àṣeyọrí yín ni mo máa wá. Bí ara ṣe máa tù wá nílé lóko lẹ́yìn odi, òun ló máa jẹ́, òun ní ti tèmi, òun níṣẹ́ ti tèmi. I love you all. Ẹ ṣé dáadáa, ó kù díẹ̀ káàtó. I'm proud of you. Believe you me. Kò dìgbà tí bá mọ̀ yín. I am so proud of you all. Ẹ kúlé. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Ní gbogbo ilẹ̀ kílẹ̀ ibi tẹ́ bá wà lórílẹ̀-èdè àgbáńlá ayé tí bàbá mi ti ta ilẹ̀ dó. Ọba tó lọ kọ́rin kẹ́sẹ̀ tó táyé rẹ́rẹ́rẹ́rẹ́ bí ẹni tẹ́ni. Ayé ò ní bẹ̀rẹ̀, ayé ò lópin. Bàbá mi, ìyá mi, ilé ayé lọ bí ẹ, ìgbà tó máa bí ẹ, wọ́n bí ẹ sínú ayé. Ó bá lé ayé níbẹ̀ ni. Ó wá ṣe mí láàánú bó ṣe wá sáré ayé, òun sáré, òun lé ayé, láì mọ̀ wípé ilé ayé ilé asán. Afọwọ́bà fi sílẹ̀ ni. Wàá ṣe tiẹ̀ tó bá ti ṣe wọ́n bá tiẹ̀ wá lọ, ẹlòmíì àtúndé àtúnṣe tiẹ̀. Kí ló dé tó wálé ayé máyà? Kí ló dé tó ń lùlù kò sẹ́ni máa mú mi, èmi nìkan ni, èmi nìkan ni, Ọlọ́run nìkan ló ń jẹ́ èmi nìkan ni. Gbogbo nǹkan tí Ọlọ́run bá wá yọ̀ǹda fún ẹ, yálà ní property, lówó, lọ́mọ, name it anything, tó bá ń gùn ẹ gàràgàrà. Mo wá fẹ́ sọ fún ẹ lẹ́ni, mo fẹ́ já ẹ lẹ́ẹ̀kan náà kékeré. Yá mi létí inú ẹ nítorí pé etí inú báyìí lọ́mọ ejò ń lò. Rẹ ara rẹ sílẹ̀. Tó bá rò pé o ti ní gbogbo nǹkan tó yẹ tó o ní láyé, o ti ní tán, kò sí nǹkan tó tún kù nínú ayé tán bá wọn ní tó tí ní. O wá fẹ́ máa fi gbogbo nǹkan tí Ọlọ́run yọ̀ǹda fún ẹ, kò ṣe pé gbogbo bó ṣe ní ẹbí o lẹ́tọ̀ọ́ sí o. Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda ti yẹn gbogbo ẹ̀ fún ẹ nítorí ìgbédìde àwọn ènìyàn kan ni. O wá táyà dé, o wá ṣe bí ẹrú, ẹrú ni ẹ, o kàn ṣe bí ọmọ kan ni tó bá ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí Ọlọ́run wá yọ̀ǹda fún ẹ lọ́fẹ̀ẹ́ ló fowó àdán tó fi ń ní àwọn ọmọ ènìyàn, àwọn ọmọ ìran ẹ, àwọn ọmọ ẹgbẹ́ ẹ, àwọn ìran ẹ tó ti jáde, ó fi ní wọn lára. Ǹjọ́ dàbí? Ṣùgbọ́n ká tó máa bẹ́tò yìí lọ, ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo tún ṣe máa ṣe lénìí nìyẹn, má bínú o. Tí bá ní kí bẹ̀rẹ̀ sí ní acknowledge wa ní kọ̀ọ̀kan, táìmù ń lọ.
ẹ má bínú, ẹ jẹ́ ká ṣe ní pàpà mi nílé acknowledge yín, ṣùgbọ́n bí mi bá tilẹ̀ lè acknowledge yín ó ti di dandan kí n kí kábíyèsí mi, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba tó tẹ ewétéwékú, tó tẹ egbòtégbò rọ̀run, àrí ìlú àlá, ọba tó lọ kọrin kése, ọba tó ní kọjọ́ ìní máa bẹ tó sì ń bẹ, ọba tó mọ àti yọ ọjọ́ àti wọ̀ oòrùn, ọba tí in fact orúkọ ẹ ti pọ̀ jù, olórúkọ tó lọ rẹpẹtẹ, tó lọ kọrin kése, ọba mi kan ṣoṣo tí mo mọ̀ ní kábíyèsí, ìwọládá gọ̀jọ̀gọ̀jọ̀, tó o bá pa kò sẹ́ni tó lè jí, tó o bá jí kò sẹ́ni tó lè pa, bó o bá tilẹ̀kùn kò sẹ́ni tó lè ṣí, bó o bá ṣí kò sẹ́ni tó lè tì láíláí, kábíyèsí rẹ Elédùmarè. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o bàbá, torí pé ẹ tún jẹ́ kí ọjọ́ tèmi wá sí ìmúṣẹ fún èmi àti fún àwọn òwòrán mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá, oore yín má jẹ́ ó dá nínú ayé wa o. Àlàáfíà ni mo tọrọ fún gbogbo òwòrán tó wò mí lọ́wọ́lọ́wọ́, yálà ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn àbó ní àìsàn ọjọ́ pípẹ́ tó ti wà lágọ̀ọ́ ara ẹ̀, tó o ti náwó tó ti nọ́ra. Èmi wá sọ fún ìgbàgbọ́ lásán ló nídìí. Ó jẹ́ má tiẹ̀ wo ti wíìgì tí mo dé, ó jẹ́ má wo lipstick ẹnu mi, ó jẹ́ kí ìgbàgbọ́ ẹ̀ bó ti ń wò kéré mọ́ kó rọ̀ mọ́ ti tèmi. Èmi wá sọ sínú ayé ẹni, mo ní gbogbo àìsàn ó kéré ó tóbi, èyí tí dókítà ti sọ pé kò lè lọ láíláí, tó o ti lògùn tó ti rò pé kò sí ọ̀nà àbáyọ, tó o bá lògo ò lè dìde, tó o bá lògo ò lè sùn, tó o bá lògo ò lè jẹun, ò lè rìn. Mo ní lónìí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, òpin dé bá wọn. Látòní lọ dìde lórí ìdùbúlẹ̀ àìsàn rẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe yẹ kó ṣe ní orúkọ Jésù. Mo gbàdúrà ọba tí ṣọpẹ́ṣọ̀ tí kì í lójú àmì, mo gbàdúrà ní orúkọ Jésù, ọ̀run bá mi wò wọ́n sàn. Mo wá tọrọ ní wákàtí àti ọ̀wọ̀ yìí fún sísítà mi tí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́, mi ní dárúkọ ẹ, ṣùgbọ́n Ọlọ́run rí inú yín ipe onífẹ́ mi débi gẹ́, tó bá jẹ́ ti ìfẹ́ tẹ ní sí mi ni. Ọlọ́run bá mi ṣàánú fún un ní orí àkéte rẹ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Atẹ́gùn àlàáfíà tí mú àlàáfíà wá láti inú ara, nínú ẹ̀jẹ̀, nínú igun, nínú iṣan, nínú ẹ̀dọ̀, nínú fùkù, láti ran orí dé ìkànnà ẹsẹ̀, nínú òróró ni ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá wọnú ara ẹ̀ lọ, bá mi dẹ ẹ̀jẹ̀ rẹ tí ó ṣàn láti orí ìtẹ́, bá mi dà á pọ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ní orúkọ Jésù, kó dìde lórí àkéte rẹ̀, kó sì di ẹni ìwòsàn látòní lọ ní orúkọ Jésù Kristi. Ó ní mo gbàdúrà, àmín lórúkọ Jésù, àmín. Ẹ̀yin tèmi, kí ló ṣẹlẹ̀? I too love you, mo ti love yín jù. Kí n tó wá máa bọ́rọ̀ mi lọ ẹ̀yin èèyàn mi, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni, ènìyàn bí ènìyàn, gbogbo yín ni ẹni bí ẹni, gbogbo yín ni ènìyàn bí ènìyàn. Tí mi bá ń dárúkọ yín, ẹ má bínú, gbogbo yín lẹ ṣe. Àwọn bródà mi kan wà tí mi ní dárúkọ tó jẹ́ wípé every blessed day they check on me. Wọ́n máa pè mí ṣáá ní Sister Dara, báwo ni o, ṣé everything wà okay? Kíní kan, àgàgà bródà mi kan wà ní ìlú Germany yìí àti ìríra rí. Ó mà nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dé gẹ́ o, tó bá ti gbọ́ information kan báyìí. Ní àná mo gbọ́ information kan, ó weigh me down. Bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọn wọlé, mo gbé kọ́ọ̀lù wọn, wọ́n ní Sister Dara, bó ṣe kí mi, wọ́n ní this is not Sister Dara. Kí ló dé? Mo ní nǹkan bẹ́ẹ̀ information bẹ́ẹ̀ ni mo gbọ́. Wàláì bọ̀dá yìí wọn kàn lè bú sẹ́kún ni. Lẹ́ni wọ́n ti pè mí darí, ṣùgbọ́n kó tó máa dìpà tán máa pè mí darí lẹ́ni. Mo tún ti gbọ́ níùsì mi tó dùn mọ́ mi nínú, mi ní bẹ́ o. Ẹ̀yin mọ̀, lówe ni Dara máa ń lùlù àgídìgbò, tó já sí wípé ọlọ́gbọ́n ló ń gbọ́, ọ̀mọ̀ràn ní mọ̀, èmi máa ń yan ni àwì tán. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ original, ọmọ ọkọ kóòtù òjíire bí, nílé lóko lẹ́yìn odi tí gbogbo yín gbòkè tá ń gbodò, gbogbo àwọn colleagues mi, àwọn ìyá mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn sister mi, gbogbo wa tá ń ṣe show fún ìjàgbara yìí, tẹ́ ṣe máa ń lọ káàkiri fórí show wọn, tẹ́ máa present, tẹ́ máa call in, tẹ́ ń kún wọn lọ́wọ́, tẹ́ ìjẹ́ kó sú wọn, tẹ́ ìjẹ́ kó rẹ̀ wọ́n, bẹ́ ṣe ń pè wọ́n, bẹ́ ṣe ń ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe o, ẹ kú ìfọmọnìyàn ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé òkun ènìyàn ni yín, mo ní ènìyàn láṣọ mi, ènìyàn láṣọ mi, bí mo bá bojú wẹ̀yìn tí mo rárẹ̀ mi, ènìyàn láṣọ mi, ènìyàn láṣọ ara èèyàn. Ẹ ṣe gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire, ẹ̀yin ọmọ ọkọ takuntakun, ẹ ṣeun gan ni, gbogbo bẹ́ẹ̀ ṣe wà lórí gúrùpù káàkiri, gbogbo bó ṣe fẹ́ dàrú báwọn ọba yé jẹ́, wọ́n wà káàkiri, wọ́n gbé wọn sáàrin gbogbo gúrùpù káàkiri ni o. Ẹ má jẹ́ kí yẹn, ẹ má jẹ́ kó wé yín dáhùn rárá.
Tinubu níṣẹ́ Tinubu ni. Àsìkò ti wá dé tí ìjọba Ọlọ́run ó ti fẹ́ gba ìjọba mọ́ Tinubu lọ́wọ́ nítorí pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run, iṣẹ́ kan kékeré báyìí ni Tinubu jẹ́ lára iṣẹ́ Ọlọ́run. Ohun tí Ọlọ́run wá yọ̀ǹda fún tó lóun fẹ́ máa fi ní àwọn ọmọ ìran òun lára. Ìbínú Ọlọ́run ti dé. Ẹ máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Àìmọye nǹkan tẹ́ ẹ̀ ní gbọ́, tẹ́ ẹ̀ ní rí ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ wà nínú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Mo ní Ọlọ́run ní etí ń ta òun wípé àwọn ọmọ kéékèèké gbé wọn ń ta òun létí nílùú Nàìjíríà. Ọlọ́run ṣetán láti kó àwọn ọmọ òun kúrò nínú ẹrú nínú ìgbèkùn. Ẹ̀yin kan ẹ wá ń sapá bí orí, ẹ ń ṣàyà bí ìgẹ̀. Ẹ ń ṣe bẹ́ẹ̀ ni pé kinní kan. Ta ló jọ máa perin níwájú ọmọ apànìyàn? Ta ló jọ máa kó arápá níwájú ọmọ akúnyányán? Ta ni yín kílẹ̀ gbójúlé? Jésù lèmi gbójúlé, ọba tó ní àná, tó ní èní, tó ní ọ̀la, tó ní gbogbo ọjọ́. Ẹ̀yin gbé ọkàn àti agbára yín, ìmọ̀ yín, ẹgbẹ́lé agbára ayé lásán ni. Babaláwo adáhunṣe oníṣègùn, wòlíì èké ni gbogbo nǹkan tó bá ń kẹgbẹ́gbára kan máa kẹ́ máa forí kàn. Àbí wọ́n tilẹ̀ dá ènìyàn, wọ́n ní kẹ́ ẹ gbé mi, ó ń dún níkùn yín. Èmi wá gbé agbára tèmi àti ayé àti ọ̀run mi, mo gbé lé Ọlọ́run tó ní ayé àti ẹ̀kún rẹ̀ àti ohun gbogbo tẹ́yìn ń gbé tẹ́yìn ń gbé. Ṣé ó ti wá tán yín bẹ́yìn? Mẹ́wàá yín ò lè ṣe nǹkan kan fún mi. Ẹ̀yin ọmọ Kóòtù Òjíire bí? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ má jẹ́ abú Ọ̀ọ̀ni mọ́. Tá bá bú gbogbo ọba alájẹfẹnu ló lẹ̀ bíi tẹ̀díyẹ. Ẹ má jẹ́ abú Ọ̀ọ̀ni mọ́. Bàbá mi Ọ̀ọ̀ni kábíyèsí o, ọba tó tó bí ẹ̀rọ, ọba rẹ̀rẹ̀ bí òsùn. Kábíyèsí Ọ̀ọ̀ni Ògúnwùsì Ọ̀jájá tù. Mi tó pè yín lórúkọ, ṣùgbọ́n orúkọ là máa ń pọ̀ mọ́ aládé. Kábíyèsí o, tòtò ọba tòtò ọba aláṣẹ, kábíyèsí ọba o. Ọba igbákejì òrìṣà, ọba tó torí erí fọ́n. Orin tí mò ń kọ yìí fún Ọọ̀ni of Ifẹ̀ ni mò ń kọ fún. Tòtò ọba tòtò ọba aláṣẹ, kábíyèsí ọba o. Kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀, ẹ ní kú láyéláyé, ẹ ní tí. Ìjọba yín á lọ kọrin kése. Bẹ́ẹ̀ ni, mo gbúrò yín o bàbá. Kábíyèsí o, kábíyèsí ọba aládé, kábíyèsí o. Ìjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin ọmọ Kóòtù Òjíire bẹ́ẹ̀ bá mi ṣí ẹ̀ṣọ́ yẹ, bá mi ṣí ẹ̀dànù, ẹ bá mi ṣí ẹ̀dákú. Ìdí tí Tinubu tó fi yẹ̀yẹ́ ọba wa Ọọ̀ni, the first àrólé, is the first monarchy. Yes, is the first king. Mo fọwọ́ sí lọ́dọ̀ tèmi. Yes. Ìdí tí Tinubu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tó fi yẹ̀yẹ́ Ọọ̀ni, tó fi yẹ̀yẹ́ wọn kiri, òun ni wípé bàbá wa Ọọ̀ni tí yín mà ní í ṣe. Àṣé èèyàn tí tó wà nínú àtìmọ́lé kò padà mọ́ tèèyàn tó ń ṣe tòun níta, òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Mo gbọ́ ọ̀rọ̀ lẹ́ni, ẹ̀rù Ọlọ́run bà mí. From a reliable source. Èmi ò sí nídìí àbòsí, èmi ò sí nídìí ìbàjẹ́, èmi ò nídìí owó yín, kò ṣe pé bí mi nídìí owó. Ṣùgbọ́n pé kẹ́ wá sọ pé kinní kan tí mo bá rí tó bá jẹ́ òótọ́ màá sọ ọ́. Kò ní jẹ́ pé ibi ìbàjẹ́ nìkan pé wọn ò ṣe dáadáa nìkan la máa pariwo. Ìgbà tí wọn ò gbọ́ information yẹn tí wọn ò ṣe dáadáa mo sọ. Ìgbà tí mo tún ti wá gbọ́ tí mo gbọ́ kúlẹ̀kúlẹ̀ from a reliable source nísìnyí màá tún sọ. Èmi náà wà lára àwọn tí mo máa ń sọ̀rọ̀ pé bàbá wa Ọọ̀ni kí ló dé tẹ́ ẹ dákẹ́, kí ló dé tẹ́ ẹ ṣe máa analyse ọmọ bíbí Nàìjà, kí ló dé tẹ́ ẹ catwalk. Ẹ má pè mí nísìn, ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ show ni. Ìwọ tó bá pè mí nísìn máa block ẹ o, I will block you. Kí ni mò ń sọ lọ ni wípé bàbá wa Ọọ̀ni lórí ọ̀rọ̀ yìí wọ́n ti ń ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà láàrin gbogbo ìlọ́mọ ilẹ̀ Yorùbá. Àṣé bàbá Ọọ̀ni ló ń lọ wájú, tó ń lọ ẹ̀yìn, lọ Brazil, lọ gbogbo ẹ̀ káàkiri, tó ń lọ Portugal, gbogbo ẹ̀ tó ń tú gbogbo ọmọ Yorùbá jọ. Àṣà wọn ló sọ yí pé ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ dìde fìmọ̀ ṣọ̀kan. Àṣà wọn ni
bàbá wa Onírìjà Adéwùsì Ògúnwùsì Ọ̀jájátù kábíyèsí ẹ má bínú pé mo pè yín lórúkọ orúkọ là ń pè mọ́ra ọmọ aládé o nítorí wọ́n ń jà fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó máa ní gbogbo ìyà tí Tinubu máa fẹ́ fi jẹ bàbá wa Ọọ̀ni ó máa ní fídíò tó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn tí Tinubu tó fi rí òótọ́ ni tí tẹ́ ẹ bá wá lọ wo ṣó yẹn tí àwọn míì bá fún yín ní another analysis yìí pé ó bẹ́yàn ti kíra wọn kan tẹ́lẹ̀ ó kàn ń wá ó fárẹ́ fọwọ́ tọ́ tààpù ẹ̀ gbogbo àbòsí tí wọ́n ṣe nínú hall yẹn nínú ibi tí wọ́n ti ń ṣe coronation onírù náà ni gbogbo àbòsí ni fídíò gbé ṣe wá rí gbogbo àwọn ọba kókòkó àwọn alábòsí olè alájẹfẹ́núnú lẹ́bí tẹ́dìyẹ nígbà tó fẹ́ ọmọ ìran wọn tán torí owó iná ni lẹ́yìn owó náà ni olè ní yín wọ́n tún kúrò nílẹ̀ Yorùbá wọ́n tún lọ ó tún di ìran àwọn ọmọ Fúlàní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ láti gbọ́ ẹ̀ padà rí ibi sá sí. gbogbo bí kábíyèsí Ọọ̀ni ṣe wọnú hall yẹn lọ́jọ́ yẹn tí gbogbo wọn bẹ̀rẹ̀ torí wọ́n ti ṣe mítì yẹn lẹ́yìn àwọn ọmọ Tinubu ó yẹ kó ti yé yín èmi ò ní sọ́tán níṣẹ́ ni kẹ́ máa mú mọ́ra wọn àwọn gbogbo wọn àwọn ọba kókòkó wọ̀nyẹn ọmọ Tinubu ni wọ́n gbogbo wọn ti pẹ́ bíríkòtò wọ́n yọ Ọọ̀ni ní sẹ́tìn ọ̀n wá ṣe kí ni wọ́n ti mọ̀ pé nǹkan tó máa ṣe nínú pàtí yẹn lọ́jọ́ yẹn nìyẹn ẹ wò ó gbogbo yín ẹ̀yin alábòsíá ẹ̀yin alábùkù ẹ̀dá ẹ tàbùkù orí adé Ọọ̀ni ẹ wò ó orí ọba aládé Ọọ̀ni Ògúnwùsì Ọ̀jájátù kò kí ṣe tọba ẹyẹ kò kí ṣe toríkorí kò ń ṣe tẹyẹkẹyẹ ó ti jòyè lọ yẹn ni tó bá lè jó nínú ájú tó bá ti jó nínú ó lè jó nínú tó bá jù ẹnu ájú ẹnu for life kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí ó ti jẹ́ ọmọye yìí jẹ́ Ògúnwùsì ìwọ pápá ìwọ nà á ní ẹ ti mọyè yìí jẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá Tinubu ò lè rí nǹkan kan ṣe sí ó jẹ́wọ́ ló gbé débẹ̀ ó jẹ́wọ́ kọ́ ló gbé débẹ̀ a ní Ọọ̀ni ti mọyè eléyìí jẹ ìwọ pápá ìwọ nà ẹ wo Tinubu àti gbogbo àwọn ẹmẹ̀wà ẹ tó ń gbé dìde ẹ̀yin ọmọ àlè tẹ wá lọ sọra yín di ẹrú lábẹ́ ọmọ Fúlàní you are cursed your generation are cursed nítorí pé ẹ tilẹ̀ gbàbọ̀dẹ̀ fún àwọn ìran yín ẹlẹ́dàá gbogbo wa pátápátá kẹ̀yìn sí yín ó kẹ̀yìn sí ayé yín ó kẹ̀yìn sí ìran yín àsìkò pẹ́rẹ́ kékeré báyìí òun lẹ ní bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ láti lè ṣe kí ni kẹ yí wà yín padà kẹ bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe àìṣàtúnṣe Ọlọ́run ní ibi tó ti máa bẹ̀rẹ̀ fún yín ó ní ẹ lè máa kọ́kọ́ máa kọwọ́ ọwọ́ tó ń dùn yín kẹ máa fi kọwọ́ kẹ máa fi bu abẹ́ aṣọ onígbà tó wọn Ọlọ́run bá ṣe tán pẹ̀lú yín Ọlọ́run á wú ìran yín tí gbòǹgbò wàláhì ànígbùrò yín mọ́ nínú ayé ẹ wo ọba Ọọ̀ni kò ń ṣe ní ọba àrífín o gbogbo ẹ̀yin èèyàn mi I am telling you kò ń ṣe ní àrífín wọ́n ń ja ìjà wa gbogbo bá a ṣe ń sunkún tá à ń pariwo àṣé bàbá ìpadà rí àṣé bàbá ìpadà nífẹ̀ẹ́ wa èmi ò mọ ìdí tẹ́mi ṣe wá sọ ilé ni wípé mo wà lára àwọn tó ń sọ pé bàbá Ọọ̀ni ẹ dìde ẹ lọ ṣe analysis lórí bíbí nàìjà kò wá ní yẹ kó jẹ́ pé yẹn nìkan nígbà tí mo tún ti wá gbọ́ from a reliable source ipa tí bàbá Ọọ̀ni ń kó kò wá ṣe Ọọ̀ni nìkan o ẹ̀yin ọmọ kóòtù òjìrì ẹ̀yin ọmọ kan ni mò ń bá wí o àwọn kọ̀ọ̀kan wọ́n ti wà tá à ní dárúkọ wọn torí kò sí nǹkan tó lè fi bàbá Ọọ̀ni ṣe bàbá Tinubu mámàdé ogun tó lè tágbára òkà mámàdé alẹ̀ má lọ try anything pẹ̀lú bàbá Ọọ̀ni kò lè sí nǹkan tó lè ṣe fún àní bàbá Ọọ̀ni ti mọ́yé eléyìí jẹ́ ìwò pápá ìwò nà tẹ́ wo Tinubu henceforth à ń tẹ̀lé ẹni gbogbo ọwọ́jà gbogbo ibikíbi tó bá ti lọ bẹ́ẹ̀ la máa tú àṣírí ẹ̀ ìkànnì ẹ̀ Tinubu ìkànnì ẹ̀ ẹ̀yin ọmọ Èkó dídìrín Tinubu náà president governor yín Jídé Sanwó-Olú sanwó Èkó àmúwò ilé ìtẹ̀sán àwọn ọmọ Èkó ò rí nǹkan kan ibi ló ń pa wọn kò sí nǹkan kan àwa wíta ẹ̀ ń pariwo ẹ ti ṣetán láti máa bẹ̀rẹ̀ sí ní sọ 30,000 minimum wage láti ìgbà wo ni wọ́n ti sọ̀rọ̀ 30,000 minimum wage nígbà tí bag of rice jẹ́ 28,000 naira ẹ jọ̀ọ́ ẹ̀yin gọ́vnà ẹ̀yin mínísítà ẹ̀yin commissioners ṣé ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀ ń gbà ní sálárì ẹ jọ̀ọ́ ẹ mọ iye millions tí ẹ̀
ẹ ti já jújú ìkà ni yín, ẹni ègbé ni yín. Kò yẹ kí ìran yín ṣẹ̀mọ́ lórí ilẹ̀. Ẹ̀yin gba millions when you are doing nothing. Ẹ̀yin ọmọ kóòtù òjire bí gbogbo commissioner, governor, minister, house of rep, gbogbo wọn olè ni wọ́n. Ẹ má bá wọn ṣe mọ́. Àwọn gan wà lára àwọn tó ń pa yín lọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn gba millions of naira. Tó bá lọ yàgbẹ́ tọ́lẹ̀tì wọ́n á gbà láwàǹsì ẹ̀. Bọ́ mu omi wọ́n á gbà láwàǹsì ẹ̀. Bọ́ bá rìn jáde ẹsẹ̀ kan wọ́n á gbà láwàǹsì ẹ̀. Bó rí fọ́ wọn wọ́n á gbà láwàǹsì ẹ̀. Bọ́ bá ra píìnì lásán wọ́n á gbà láwàǹsì ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run 30,000 naira péré òun lẹ ṣe tì láti yọjú ìtẹ́ ń bá jí tẹ́ ń bá sùn. Tó jẹ́ pé 30,000 yẹn ẹ lè fi róúnjẹ tẹ́ máa fi fíìdì pọ́pì yín, ajá yín nínú ilé yín for 1 week. Ìkànnì yín. Ẹ má bá wa bú Ọọ̀ni mọ́ o. Tiwa ni bàbá Ọọ̀ni ṣe o. Bàbá Ọọ̀ni ẹ ṣeun o. Mo dúpẹ́ o on behalf of àwọn ọmọ ilẹ̀ Yorùbá tọkàntọkàn. Adúpẹ́ pé òkú kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ẹ máa jó lọ wájú àwa lẹ́yìn yín. Ẹ má ní ṣo, nothing dey do you. Nothing do you, bàbá Ọọ̀ni. Nothing do you. Ẹ jà sọ́tún kẹ́ ṣe sósì. Mo gbúrò yín lé ní òtútù mú mi, ẹ̀rù Ọlọ́run bá mi. Mo ní ìyẹn ní bàbá wa Ọọ̀ni náà. Ọlọ́run ṣeun, ìyẹn ti bàbá wa Ọọ̀ni. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà. Tinubu arọ́wọ́ ẹ o, oníṣẹ́ padà jẹ́. A mọ̀ yín pé Tinubu ìwọ ló wà behind the fake Àgbẹ̀kọ̀yà tẹ́ wá ṣẹ̀sín. Ẹ sì lè ṣe nínú fídíò yẹn ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà. Tẹ́ ẹ bá mọ̀ ìyálàyà yín. Àní ẹ má pè mí nísìn, ẹ má pè mí. Tẹ́ bá pè, and if you want to call me, don't call me with private number. I won't pick any private number. Henceforth. Tinubu, a mọ̀ pé iṣẹ́ owó ẹ̀ ni. Iṣẹ́ owó ẹ̀ ni Àgbẹ̀kọ̀yà tó ń ṣe fídíò tó ń ṣe ẹ̀sìn tán láwọn ń ṣe fídíò. Ẹ̀sìn lẹ̀ ń ṣe. Ẹ̀sìn lẹ̀ ṣe. Tẹ́ ẹ bá mọ̀. Ẹ̀sìn tẹ́ wá ṣe yẹn kò wá ní jẹ́yìn nìkan o. Àrọ́mọdọ́mọ yín yóò ṣẹ̀sìnkú nílẹ̀ Oòduà ni. Àrọ́mọdọ́mọ yín wọ́n ṣẹ̀sìnkú nílẹ̀ Yorùbá. Ìyàwó yín á ṣẹ̀sìn. Gbogbo ọmọ tẹ́ ẹ bí pátápátá. Gbogbo fámìlì yín ni ó ṣẹ̀sìn nílẹ̀ Oòduà. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ àwọn pípù yẹn ẹ ya make sure pé ẹ tẹ̀lé wọn dáadáa torí pé ọ̀bàyéjẹ́ ni wọ́n. Ẹ sá fún ìran wọn. Tẹ́ ẹ bá mọ̀ gbogbo wọn tó wà nínú fídíò yẹn, tẹ́ ẹ bá mọ̀ ibi tí oníkálùkù wọn kankan bá ń gbé. Ẹ̀yin tẹ́ bá jọ ọmọ Yorùbá òtítọ́ àti tòdodo, ẹ ṣọ́ra fún wọn o. Wọ́n lè fún yín ní májèlé jẹ o. Wọ́n ti gbowó lọ́wọ́ Tinubu, wọ́n ní 40 million ní Tinubu gbé fún wọn. Tinubu ó máa sanwó yìí ni. Èmi ò ní kó má sanwó. Anybody tí Tinubu níbi tá bá dé, anybody tí Tinubu bá wá pè tó lóun fẹ́ sọ fún ẹ pé òun fẹ́ rán ẹ níṣẹ́, ẹ yo òun fẹ́ gbé owó fún ẹ, jọ mo bẹ̀ nítorí Ọlọ́run, brother mi, sister mi, gbé owó lọ́wọ́ ẹ. Owó ìran ńlá bàbá ńlá bàbá ẹ ni. Iṣẹ́ mélòó ni Tinubu ṣe ní Nàìjíríà? Ṣówó iṣẹ́ ẹ ní kò ṣówó iṣẹ́ ẹ. Gbé owó lọ́wọ́ ẹ, ẹ gbé owó lọ́wọ́ ẹ. Ṣé tẹ́ bá ti gbé owó lọ́wọ́ ẹ, ṣé dandan ni ká ṣe nǹkan tó ní ká ṣe ni? Ẹ gbé owó kẹnu owó jẹ, owó yẹn ni. Tinubu wọ́n lọ gbé 40 million. Òun ló lọ gbé fún àwọn fake Àgbẹ̀kọ̀yà. Ẹ̀yin náà wá gba owó tán. Ayọ̀ ti gbàgbé òṣẹ́ bí ará Èkìtì. Bí Èkìtì ti wílé ni ayọ̀ ti gbàgbé òṣẹ́. Ẹ wá gba 40 million láàrin ara yín. Lẹ wá dé fìlà bí lẹ wá wá fìlà bí ẹni pé kò sí aṣọ mọ́ nílé ayé. Ẹ mú fìlà bí àwọn tó ń pàjá. Àwọn tó àwọn ọlọ́dẹ. Ẹ wá dé fìlà kan sórí. Lẹ́ka kan ẹlẹ́yà, àkún ẹ̀sìn, àkún àbùkù, àkún olè. Ẹ wá kan dání ẹ̀kan sáré ẹ̀rọ lẹ́ńtà orí òkun tí bàbá ńlá bàbá wa ti dúró sí láti 1946. Òun làwa kò ṣokùn yẹn irọ́ lẹ́pa. Ẹ̀yin ti lọ padà ta okùn míì. Mo kàn tí ẹ fẹ́ búrò, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà, Àgbẹ̀kọ̀fò. Ẹ jọ̀ọ́, orúkọ Àgbẹ̀kọ̀yà iyì tẹ̀sí ní láàrin wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin Àgbẹ̀kọ̀yà prẹ́sẹ̀ ẹ̀yẹ síṣẹ́ ẹ̀yin tẹ wá síta tẹ wá ṣẹ̀sìn yẹn wà lẹ́tàláì. Iyì tí àwọn tó jẹ́ original Àgbẹ̀kọ̀yà àwọn bàbá wa nígbà yẹn tó tẹ lọ, iṣẹ́ táwọn ṣe sílẹ̀, ara iyì ẹ̀ la fi ń wò yín. Kò ṣe pé ní nǹkan tẹ dá sílẹ̀ bí alára mo bí yín ni ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà. Ta ni ẹ ti kọ̀yà fún gan nílẹ̀ Oòduà lẹ́nu bí ọdún bíi mélòó kan? Ta ni ìyà ń jẹ tẹ́ ẹ ti dìde tẹ́ ẹ kọ̀yà fún mo bí yín ni? Ẹ̀yin fake Àgbẹ̀kọ̀yà. Ẹ wá
gbowó tán ẹ wá mọ̀ èyí tó kù nínú ọ̀rọ̀ yín tí yín wá bá yín tán. Ẹ̀yin ọmọ ìrankíran alájẹfẹnunu lẹ̀bi tẹ́díyẹ olè ọ̀lẹ. Ẹ wá bọ́ síta ẹ wá tútù kùtù ẹ ń wíwíkúwìí. Ṣé rí 40 million tẹ́ gbà yẹn ẹ má nà tán o. Ẹ má nà tán ṣùgbọ́n mo kàn mọ̀ ní wípé àdàbí tí ò bá jẹ́ wípé lóòótọ́ ni Tinubu gbówó yẹn fún yín ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ gba owó bó jẹ́ 1 cent 1 kobo báyìí lẹ gbà tẹ́ fi wá ṣe ṣóòrí burúkú tẹ́ ṣe yẹn fídíò yẹn ẹ fi wo àìsàn ni kò ṣẹlẹ̀ tá fi jèrè nínú yín. Àjàbí tí ò bá sí àwa ọmọ Yorùbá nínú ìgbèkùn tára ń ní wá nílé lóko lẹ́yìn òdì lókù ṣùgbọ́n tí gbogbo wa ṣe ń pariwo ìpara ní everybody torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ẹ̀yin kan wá sọ pé torí titi yín nìkan ẹ̀yin òro tàwọn kan mọ́ ti yín ẹ wá lọ ń gbowó owó yẹn ẹ máa fi wo àìsàn ni. Bàbá Tinubu ìjọ wo ló fẹ́ bọ́ nínú eléyìí? Èyí tó ṣe fún Akíntọ́lá títí táwọn ọmọ ìran Fúlàní tí wọ́n lo bàbá yìí títí ọmọ ibi tán bá dé ọmọ ilé tán ṣe the same thing tán ṣe fún ìwọ Tinubu òun náà ṣe fún late Abiola Ààrẹ Káṣímáwo the past Ààrẹ Ọ̀nà Kakanfò. Bẹ́ẹ̀ bó ṣe kó sínú bàbá Abiola nìyẹn o bó ṣe kó sínú wọn ni àwọn ọmọ ìran òfò ìran olè àwọn ọmọ tí wọn níran tán lẹ́bí tán lára tó jẹ́ pé màálù náà dà kiri àwọn ọmọ tó jẹ́ pé ìran they are the black Saudi Arabia tí àwọn Saudi Arabia fúnra lára wọn tí wọ́n fọwọ́ ara wọn tí wọ́n jáde torí pé togun tọdẹ ló máa ń ṣe wọ́n fẹ́ gba ìlú Saudi àwọn ìran Saudi gan tí wọ́n jáde àwọn ìran Kàbá wọn wá níran mọ́ wọ́n wá rìn kiri wọ́n wá wá gbogbo ilẹ̀ wọ́n sọra wọn di terrorist wọ́n sọra wọn jadolè ajẹ lójú onílé gbogbo ilẹ̀ ibi tó bá ti dé gbogbo ilẹ̀ yẹn náà fẹ́ gbà. For your information ẹ̀yin tẹ́ ìfẹ́ gíní kan gbogbo àwọn Boko Haram tó ń pa wọ́n ní méje mẹ́jọ ní Nàìjíríà tó ń da ilẹ̀ Nàìjíríà rú tó da Nàìjíríà tó sọ Nàìjíríà lẹ́nu tó jẹ́ wípé lẹ́ni the whole wide world we are in number 3 as a terrorist country and in the whole of Africa Nigeria is number 1 terrorist country. Ìdí nìyẹn púpọ̀ ní yá máa wé pé gbogbo ibi tẹ́ bá lọ wọ́n máa ń hate yín tó bá ti sọ pé ọmọ Nàìjíríà ní àgàgà ó fẹ́ ṣẹ́kì ní tó bá ti rí green pali báyìí wọ́n á mú ẹsẹ̀ ìgbẹ́ ni ẹ má bínú nítorí pé orúkọ yín ní the whole of Africa sìn country yín as a Nigeria is number 1 terrorist country. So ó ti di dandan ó wà lórí Google ó wà everywhere ó dẹ̀ ti wà ní everywhere tó jẹ́ wípé any country tẹ́ bá ti fẹ́ wọ̀ báyìí as a terrorist as you are coming from a terrorist country wọ́n máa fún ẹ ní close mark wọ́n á ṣẹ́ẹ̀kì abẹ́ ẹ̀ wọ́n á ṣẹ́ẹ̀kì inú ẹ̀ tó bá in fact wọ́n á ní kó gbé àyè àti kìíní bẹ́ẹ̀ wọ́n á scan inú ẹ̀ because of the country you are coming from. Ìran àwọn ọmọ Boko Haram jẹ́ mọ̀ pé àwọn ìran Fúlàní ni wọ́n fẹ́ gba Nàìjíríà ní òun náà ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ní nọ́ọ̀tì wọ́n fẹ́ gba Haúsá wọ́n fẹ́ gba ilẹ̀ Haúsá máwọn Haúsá lọ́wọ́ tán bá dẹ̀ ti gba ilẹ̀ Haúsá tán wọ́n á rí àyè wọlé sí wa lára ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ Ọlọ́run ló ta wájí o Ọlọ́run ló ta wájí onílẹ̀ ilẹ̀ Yorùbá Oòduà fúnra lára ẹ̀ kò sùn ní ẹ̀yin tí ẹ bá mọ̀ bó ṣe ń lọ èmi kàn máa sọ fún yín ní gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi pátápátá ẹ bá mi sọ fún nílé kó sọ fàlejò kí àdán kó gbọ́ kó rò fún ọbẹ̀ wípé Odùduwà yìí ó ti stay nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dà lórí ọ̀rọ̀ yìí fún àǹfààní ẹ̀yin ọmọ àlè kan tẹ́ máa ṣe ṣó kò sí ibi tẹ́ ń lọ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ibi tẹ́ gbọ́mọ lẹ rí mọ́ èyí tẹ́ rí mọ́ ni o ọba mi ajá máma làwọ̀ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà bàbá mi ò adágọ̀jọgọjà dábò tí ń wù ú tó ti ń ṣiṣẹ́ ẹ̀ lọ lábẹ́ ẹ̀yin kan wá ń ṣe bí olórí burúkú ẹ̀yin ọmọ kóòtù òjíire bí lótìtọ́ àti lódodo Ọlọ́run wà ní ìhà tiwa bẹ́ẹ̀ ni àwọn kan tí wọ́n kó wa tán láwọn gọ́ọ̀mẹ̀ntì kan ó ní bọ́n ṣe jẹ́ kìnnìkan gbogbo bọ́n ṣe ń pa àwọn èèyàn ní Nàìjíríà ń jẹ́ mọ́ ipá àwọn western world wọ́n jókòó on top of our matter wọ́n ti sanction everybody many of them tó wà nínú gọ́ọ̀mẹ̀ntì today wọn ò lè wọnú Amẹ́ríkà
Trump ò gbà fún wọn. Wọ́n ní kẹ́ ẹ lọ túlù yín ṣe kò ń ṣe ẹ̀yin commoner people bí èmi o, ara àwọn gọ́ọ̀mẹ̀ntì wàhálà àwọn tọ́jọ́ wà nínú gọ́ọ̀mẹ̀ntì ni o. Wọ́n lè wá Amẹ́ríkà, ẹ lè wá Amẹ́ríkà, ẹ lè wá Amẹ́ríkà. Ẹ ti rọ́ọ̀n tí UK fi sílẹ̀ fún yín. Eré lẹ rò pé wàláì tàláì ó ti ṣòyìn lọ́wọ́ this time around. Ó ti ṣòyìn lọ́wọ́ this time around. Ṣé ẹ ti rí ohun tí àwọn UK tí wọ́n fi sílẹ̀ fún yín? Wọ́n ní Ondo State and Edo State election, coming election, kò gbúdọ̀ sí wàhálà kankan tó bá wà lásán, ẹ lè wọ UK mọ́. Ẹ try ẹ̀, ẹni rọ ni mò ń pa, ẹ̀yin try ẹ̀. Ẹ̀wọ̀n mo tún wá fẹ́ sí yín ní gbẹ́rẹ́ ìgbàkọ́ ẹ̀yin èèyàn mi. Gbogbo yín pé tó bá ti ṣe pé kan tó bá pa anybody, a máa lọ attack àwọn ọmọ wọn labroad, ẹ má ti attack mọ́. Ọlọ́run ti ń jà fún wa. Ọlọ́run ti ń jà fún wa ní sọjù bá ń lọ. Because Ọlọ́run á padà tì wọ́n bó ṣe Pharaoh ní ọjọ́ kìíní àná tó mú àyà ẹ̀ lé torí kó bá lè parun tìrantìran. Á padà sé gbogbo wọn láyà so that ìran wọn à ní gbúrò wọn mọ́ ní ilẹ̀ Odùduwà. Gbogbo èyí tẹ́ bá ṣe kí èèyàn Odùduwà kò lè ṣeéṣe, orúkọ kan gbàbọ̀dè, orúkọ kan ò gbàbọ̀dè. Kò sí ìlú tí wọ́n ti ń ṣe nǹkan táwa náà ń sọ nísìnyí tó rọrùn láti gbà. Kò ń ṣe ọ̀rọ̀ orúkọ ló ṣe wá, orúkọ kọ́ ló ṣe wá. Tábàdé sọ pé ọmọ Yorùbá kò sífẹ̀ẹ́ láàrin wa, a jẹ́ pé ìwọ gangan ni kó lọ bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ sí ọmọ ẹnìkejì ẹ nínú Odùduwà. Torí ní tèmi màá sọ tèmi, èmi nífẹ̀ẹ́ gbogbo ọmọ Odùduwà. I love you all. Ìwọ tó bá wá sọ wípé kò sífẹ̀ẹ́, a jẹ́ wípé ìwọ gan ni ẹni ibi. Ìwọ gan ni ìka ènìyàn tó nífẹ̀ẹ́ ọmọ ilẹ̀ rẹ, ọmọ Odùduwà ẹgbẹ́, because the reason why tó ṣe ní láti máa jà fún, tó ṣe ní láti máa against the true born of Yorùbá land. Pé wọ́n fẹ́ gba ilẹ̀ wọn, ó ní ò padà yé mi nínú ọ̀rọ̀ yìí tó bá ń ṣe ọmọ àlè. Ṣé wọ́n ní tó bá gbé Odùduwà tán, ìran ìyálàyà ìyá yín kò ní jẹ nínú nǹkan tá à ń sọ yìí? Ó máa padà jẹ́ ń bẹ̀. Ṣé àwọn ọmọ yín ò ní jẹ́ ń bẹ̀? Wọ́n á padà jẹ́ ń bẹ̀, ṣùgbọ́n ò lè yín torí owó kékeré tí Tinubu fún yín, torí ipò ẹ ti believe pé come 2023 ẹ̀yin o tó bá ti débẹ̀ ẹ̀yin náà ní post, ọkọ yín á ní post. Kò síbi tí Tinubu lọ. Bàbá Tinubu, tó bá lọ sí Aso Rock ní 2023 wọ́n kọ́ ó lọ́bẹ̀ lọ jẹ breakfast ni o, ẹ lọ jẹ lunch ní bàbá, àbí kẹ́ ẹ ní meeting bẹ́ẹ̀, but as a president ẹ tú dànù, ó di àdáni ẹ padà. Gbogbo ẹ̀yin guys, ẹ̀yin youth wa, ẹ má rò tó owó tí Tinubu ń gbé kiri, tó bá pín owó dọ́dọ̀ yín ẹ gbà á, ẹ ná jẹ owó ìran ńlá bàbá yín ni. Torí pé Tinubu go láàánú ènìyàn, Tinubu àwa láàánú ènìyàn ni. Tí ó bá jẹ́ pé ìfun ẹ jọ ìwọ tó ń gbọ́ mi tó ń jà fún Tinubu. Mo sọ ní láṣọ mi pé ní ìlú Èkó tẹ́ wà yẹn, aláàrù tó ní oyún sínú tẹ́bi ń pa tí ò níṣẹ́, AO graduate tó lọ sínú ọ̀run, tó lọ ń ru ẹrù, tó gbé ẹrù sórí báyìí. Wàláì tàláì small be lie. Tinubu níye tó ń gbà lọ́wọ́ ẹrù yẹn ní every day. Aláàrù tó ń gbé ẹrù tó gbé bàṣẹ àsórí, Tinubu padà ní iye tó ń gbà nínú owó àárù ẹ̀. Ṣé èèyàn tí ò ní àánú aláàrù, oníkẹ̀kẹ́ nàpẹ́pù, á já tíkẹ́ẹ̀tì, ọlọ́kadà, oní pure water, ó já tíkẹ́ẹ̀tì, gbogbo owó yẹn pátápátá ó ní iye tó máa wọnú àkáǹtì Tinubu every blessed day. Àtọmọ ẹ̀gan tó tún jẹ́ ìyálọ́jà, bó ṣe ń lọ sí ọ̀dọ̀ Tinubu bẹ́ẹ̀ ló ń lọ sínú àpò ọmọ ẹ̀ tó jẹ́ ìyálọ́jà. Àwa wí tán, ẹ̀yin kan máa sọ pé bàbá Tinubu nìkan ló lè ṣe sórí pòponú. Tó bá tírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá jáde láti ìgboro ẹnu ìwọ tó jẹ́ ọkùnrin, sórí pọ̀ máa lè ní ẹ́, ọmọ àlè ní ẹ̀. Ṣé wọ́n forí ti ẹrun mú? They forbid you, may you become the Nigeria president or Odùduwà president, sorry. They forbid you, may you become the first Odùduwà president. They say you know fit do am. They forbid you. Tinubu get 2 head, not be the same one head wey Tinubu get, now you get. Why you can't dey die now? Why you dey die? You dey kill yourself. Ó ti rora ẹ pin. Gbogbo yín Tinubu. Ẹ jọ̀ọ́ ṣé Tinubu lórí méjì ni, ẹ̀yin ọkùnrin mo bi yín ni. Ṣé kò ṣe di same orí kan tí Tinubu fi sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá náà fi orí yín sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá. Ó ní mo ṣe máa sọ fún yín pé
wọ́n ní kíní tó ń dún mọ̀wúrú nínú igbó tó bá máa panijẹ kó panijẹ bí ò bá sì ní panijẹ kó má panijẹ ṣùgbọ́n bó síta kó yé dún mọ̀wúrú mọ́ wa mọ́. Tinubu ẹ̀rù ẹ̀ ò bà wá mọ́, àṣírí ẹ̀ ti tú, kò sí ọ̀nà tó lè gbé gbà, kò sí nǹkan tó ń jẹ́ election come 2023. You are never going to be a president in that country. Ọlọ́run ti jù ẹ́ lọ. Èrò ọkàn Tinubu dẹ̀ ni wípé Jídé Sanwó-Olú sanwó Èkó ò ní bọ̀jẹ́, ó bọ̀jẹ́ tí kò tí ẹ lè bọ̀jẹ́ torí ìrọ̀lẹ́ ń pa gbogbo slang àwa ọmọ true ọmọ Yorùbá, àwa ò ní jẹ́ kó bàjẹ́. Slang ẹ kò mọ̀ ọmọ sọ ẹ̀yin ti fẹ́ bàjẹ́, Tinubu fẹ́ bàjẹ́, Ọlọ́run ni ò ní gbà fún yín. Ìwọ tó jẹ́ pé Governor Sanwó-Olú of present Governor Lagos State, according to wọ́n ní ọ̀ nígbà Tinubu ò nígbà kó ṣe mẹ́jọ, bóyá ta ti wá táṣìírí síta sí wọn á padà gbà kó ṣe mẹ́jọ. Ẹ̀mẹ́rin péré náà ní Tinubu fún ẹ mọ́ torí pé Dèjì Tinubu ló fẹ́ wá become the next governor of Lagos State. Dèjì Tinubu ni abẹ́ẹ̀ráyé ọmọ Tinubu Dèjì tó bá tún ti wá di governor tó bá di 2023 ìyẹn náà á tún wá di bàbá ẹ̀ á tún di president. Ẹjọ́ ṣáyé yín la wá ni bẹ́ẹ̀ lọmọ tiẹ̀ náà jẹ́ olórí gbogbo àwọn obìnrin gbogbo àwọn ìyálọ́jà gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé ayé yín la wá ni ṣáyé yín la wá Tinubu? Gbogbo ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin ìyá mi kí ló dé? Ṣé Tinubu oògùn tó bá fi mú everybody tó fi kórìí wá sí mi gbá ẹ jẹ́ ká bàjẹ́? Ẹ̀yin tẹ́ ẹ strong ju Tinubu lọ wà ní ilẹ̀ Yorùbá yálà nílé lẹ́yìn odi. Oore ni wọ́n fi ná máa ṣe fún Tinubu o. Àwọn bàbá Afẹ́nifẹ́re o oore mà ná máa ṣe fún Tinubu pé wọ́n máa pé wọnú Afẹ́nifẹ́re ó máa wọbẹ̀ ó máa di dìgbòlugi kalẹ̀ o. Tinubu máa dìgbòlugi ó máa ń bu ọ bó ṣe ń bọ ọmọ àlejẹ ló ń bọ ọmọ ọkọ jẹ. Kí ló fẹ́ dà nílé ayé náà? Ṣó o fẹ́ dọlọ́run ni? O ò lè dọlọ́run wa nílẹ̀ Yorùbá láyéláyé, ò lè dọlọ́run wa. Ẹ̀yin alákìísà, ẹ̀yin alákìísà rádaràda ẹ̀yin kan àwọn original Àgbẹ̀kọ̀yà àwọn tán wá lọ́jọ́ yẹn àwọn ò kì í ṣàgbẹ̀kọ̀yà. Ẹ̀yin ọmọ kóòtù òjíire original nínú àwọn fake Àgbẹ̀kọ̀ Tinubu òkè já pé ní Àgbẹ̀kọ̀ Tinubu, àwọn fake àwọn Àgbẹ̀kọ̀ Tinubu àti original gbogbo ẹ̀dá tó bá gbé ọwọ́ lé ṣòyí tó bá lo fẹ́ flag show mi bó bá ṣe ń gbọ́wọ́ lé gbogbo tó dún tó ń dán nínú ayé àwọ̀lẹ̀ ní. ẹ̀yin mi ẹ máa jó ẹ máa yọ̀, Odùduwà has come to stay, nothing is shaking it because ibi tí ẹ̀yin àtẹ̀mí gan ronú dé Ọlọ́run bàbá mi ṣeun tó ń wò, bàbá mi ṣeun tó ń wò. Àgbẹ̀kọ̀ Tinubu ẹ̀yin wá bọ́ síta ẹni ẹ̀yin ni o ẹ̀yin kan ni o náà sára wọn ìkan ti ẹ̀dìdẹ tán ni ayámàkọ Sunday Igboho ayámàkọ Sunday Igboho. Kí ló morúkọ tó Ògùn jẹ́? Ìwọ morúkọ tó Ògùn jẹ́ arí lára yín. Amorúkọ tó ẹ̀yin tẹ́ morúkọ tó Ògùn jẹ́. Bàbá Gani Adams lóògùn ọ̀fẹ́ bàbá wọ́n wá wọn ò fìbò wọ́n ní àwọn ISIS wọ́n ti wọ ilẹ̀ Yorùbá. Gbogbo yín tẹ́ pẹ́ra yín l'Àgbẹ̀kọ̀yà tó morúkọ tó Ògùn jẹ́ àárín yín kẹ́ bọ́ síta kẹ́ wá sọ̀rọ̀ lé lórí o abẹ́ sọ̀rọ̀ lé lórí. You never sọ̀rọ̀ lé lórí bọ́ síta kẹ́ sọ̀rọ̀. Ṣé ti inú yín fọ́tìta ò gbọ́ràn ni? Ní ìgbà tí bàbá Gani Adams ń wá síta tó ní ilẹ̀ Yorùbá o àwọn aráabí yìí wọ́n náà ti ṣetán ní north nsìn because wọn ò gbúdọ̀ pààyàn mọ́ ní Kano ní Kaduna sorry wọn ò gbúdọ̀ pààyàn mọ́ kán fi wọ́n lẹ̀. Wọ́n láwọn ti true pẹ̀lú north ọ̀dọ̀ wa lókù tán fẹ́ máa bọ̀ nsìn yìí. Bàbá dẹ̀ tètè táṣìírí síta ẹ jọ̀ọ́ ẹ̀yin Àgbẹ̀kọ̀ Tinubu ibo la ti rí yín mà bọ́ ta kẹ́ sọ pé ẹ̀yin Àgbẹ̀kọ̀yà o ẹ̀yin ti ṣetán ẹ fẹ́ lọ bẹ̀ o. Àgbẹ̀pòfò àgbẹ̀màdàrú àgbẹ̀ràn ẹ̀yin olè akúmàmójú dì bẹ́ẹ̀ jẹ́ òkú Èkó òpònú ayírádẹ onínú búbu onífújì jàn yín àtọkù má kú àmọ̀nàrún má lọ yín. Ẹ̀yin ẹmọ ẹbí kẹ́bí ìrankíran tá a bá dẹ̀ wo gbogbo yín náà tá a wo ìpìlẹ̀ yín níbi tẹ́ ẹ ti ṣẹ̀wá àwọn ìran tó bí yín ìran babalá bàbá yín ọmọ àlè ni wọ́n nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni ọmọ àlè ni ìran yín nílẹ̀ Yorùbá because bí ìlú bá ń tòrò bí ilé kan bá ń tòrò bí àdúgbò kan bá ń tòrò
ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ṣùgbọ́n èèyàn ọmọ àlè ilẹ̀ àtọ̀hún rìn wá tán gbé yín wá tán forí yín sọlẹ̀ sílẹ̀ Yorùbá èèyàn ọmọ àlè ọmọ ìrankíran ẹ ti ń dàgbà nísìnyí ṣùgbọ́n èpò ni yín Bíbélì ní ẹ fi èpò àti àlìkámà sílẹ̀ jẹ́ kí wọ́n máa dàgbà papọ̀ òun ni tó bá ti tó àsìkò lójú wọn lọ́rùn wá sí yọ èpò dànù a ó sì kó yín sínú iná ẹ ó sì jóná gúrúgúrú bẹ́ẹ̀ ni Ọlọ́run mi sọ. orí tán fọhùn lẹ̀ wọ́n fọhùn lẹ̀ fún yín bàbá Tinubu ní Edo State èyí tẹ́ ẹ ṣe lọ́jọ́ kìíní nígbà tẹ́ lọ sí Ọ̀ṣun State tẹ́ lọ lé máà tí ó contest Adeleke tó máa ń jó yẹn me like that man very well ẹ lọ rig election yẹn ẹ yọ wọn kúrò ńbẹ̀ ẹ fi titi yín sí cousin yín Tinubu gbogbo ilẹ̀ Yorùbá ló wá fẹ́ gbà ṣé ìwọ nìkan ni ó mú cousin ẹ̀ ó lọ fi jẹ gómìnà ní Ọ̀ṣun State ṣé ó win ni kò win náà èyí tó ṣe lájọ́ yẹn ṣebí ẹsẹ̀ àti àwọn ọmọ òfò tó ń kó kiri ilẹ̀ ẹ wá ṣe tẹ́ ẹlẹ́yìn lọ sí Kwara ẹ fẹ́ lọ gbàbẹ̀ ẹ mọ ohun tí àwọn ọmọ Kwara fi sílẹ̀ fún yín ni ẹ̀yin ọtí Kwara respect bàbá mi làbáìkà Ọlọ́run àjọ máa gbalẹ̀ wa ni great generation of Odùduwà great generation of Odùduwà the greatest generation of Odùduwà ayelo gbóhùn Tinubu gbóhùn tí wọ́n fi fún wọn tán fún ẹ nígbà yẹn àtàwọn MC tó ń kó kiri wọ́n fi ohùn fún MC náà MC wọ́n fún ìyálájá ẹ̀ lóhùn náà wọ́n ní tó o bá tó máa bọ̀ ní Kwara kó wá ṣe bó ṣe ṣe lọ́ṣun ẹ̀yin ò ṣe lọ́bẹ̀ tẹ́ ẹ bá jẹ́ pọ̀ mọ́ ọkọ nìyín ó ṣe lọ́bẹ̀ ẹ ṣe kó tọ́ọ̀gì yín kẹ́ lọ bá wọn bẹ̀ wọ́n dẹ̀ ṣì wà lórí ọwọ́ yẹn o bàbá mi làbáìkà mo gbóhùn ẹ mo gbọ́ṣẹ́ ẹ oníṣẹ́ yín jẹ́ ráìdọ̀n bàbá fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ fi ẹ̀sìn ẹ fẹ́ fi dá ìrìn àjò Odùduwà rú ọ̀ọ́bì Ọlọ́run ò padà gbà fún yín ọ̀ọ́bì Odùduwà nation tá à ń pariwo has nothing to do with religion whether you're a Christian or traditional or Muslim or whatsoever you are practicing as a religion it has absolutely nothing to do with it. mo dúpẹ́ bàbá mi làbáìkà fún ṣò tẹ́ ṣe yẹn mo gbúrò gbọ́ mo gbọ́ fídíò yẹn wọ́n jù bàjẹ́ sórí fóònù mi náà ẹ ṣeun bàbá wa thank you my brother God bless you àníkún ọgbọ́n àníkún òye èyí ni fún ẹ̀yin tó kù o ẹ̀yin kìrìsìtẹ́nì àgbúrò yín o ṣe ti rí àwọn ọmọ mùsùlùmí òdodo tí wọ́n mọ ìran wọn tó mọ̀ yìí pé yàtọ̀ fún ẹ̀sìn ìbí tún ju ìbí lọ because ilẹ̀ Yorùbá ti wà kí ẹ̀sìn kan tó mú ẹ̀sìn wà. fún àǹfààní ẹ̀yin kìrìsìtẹ́nì àti àwọn ẹ̀sìn àbáláyé tó kù ẹ jẹ́ tètè dìde kó má jẹ́ pé ìran ọmọ kàbá ló máa bá lọ gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ gbógun ti ìrìn àjò Odùduwà nation wàláì tá a bá gbà á tán tó bá wá ṣe tán ìran yín apárẹ́ ni torí pọ̀ máa lè ní yín àti gbúdọ̀ kó irú yín wọnú inú ibi tọ́lọ́run pèsè fún wa ẹ tún máa contaminate wa ni so ìran yín máa lọ náà. wo Tinubu ó gbọ́ bá ṣe fọhùn lẹ̀ fún ẹ ọ bá ṣe kí fọhùn lẹ̀ fún yàrá já ẹ lẹ́dọ̀ ó ní Tinubu come you know hello face wetin dey do you baba Tinubu wetin dey sup he dey tell you say Tinubu wetin dey happen he dey tell you say make you look face o this one no be your political empire wey you build within the Yorubas o he dey tell you say make you no carry that your level come their side o because e go blood you dey hear am ohun yẹn nìyẹn mi tẹ́ bá tó ẹgbẹ́ lọ́bẹ̀ ẹgbọ́n gbágán. If they born una well, may una carry una madness, go Edo. I challenge una. If they born una well, may una carry una madness.